tètè mú ṣẹ́ṣe lórí ọ̀rọ̀ hajj 2024 kan gbogbo lè wà ní sẹpẹ́ torí pé tá a bá ṣe lójú ọjọ́ ní bọ́sì ní wẹ̀lẹ̀mù àjẹpẹ́ gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe hajj 2024 ilẹ̀kùn ti ṣí sílẹ̀ gbàgàdà báyìí láti tètè wá fọ́ kọ́lẹ̀ kẹ̀sì sanwó orí lójú ọjọ́ torí pé ààyè tó kù tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ ló ti ń sanwó wọn àǹfààní ìsọdíẹ̀díẹ̀ wà fẹ́nikẹ́ni tí ò bá ti rò wẹ̀ lódìdí kílẹ̀kùn iye èèyàn dákun lọ sáájì 2024 tó tì ẹ má wá fọ̀rọ̀ játa àmọ́ ẹgbẹ́ apá báyìí máa bọ̀ wá sí iléeṣẹ́ alálàájì ìpínlẹ̀ ọ̀yọ́ ní hajj camp olódó ìbàdàn tó bá sì jẹ́lé akéde ìpínlẹ̀ ọ̀yọ́ ló bá yá sí i lẹ́sẹ̀ ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ ọ̀yọ́ wà ní former producers assembly nínú ọgbà ilé akéde oríta Basọ̀rún Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tètè máa pe 09040448451 09040448451 ìrìn àjò hajj 2024 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ ọ̀yọ́ ìrọ̀rùn ló máa bá dé ìdínnílá olùkéde Ọ̀yọ́ State Muslim People's Welfare Board. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه فأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Akí gbogbo apáta pẹ̀lú kíkí tá a máa fi kíra wa lọ́la àlìjẹ́nnà pẹ̀lú ògo Ọlọ́run pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. À ń fi àsìkò yìí kíra wa káàbọ̀ sórí ètò wa Al-Basira èyí tó máa ń dé sí etígbọ̀ ẹnìkọ̀ọ̀kan wa láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9. Ètò náà ti bẹ̀rẹ̀ lórí atẹ́gùn òun náà ni a fi ń láǹfààní láti gbọ́ wa. Àwọn sátúwà tí wọ́n máa ń fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn kọ́nà jẹ́ kí a rí wọn pẹ́. A rọ̀ wá pé kí a jókòó dáadáa kí a mú nǹkan kọ̀wé wá sítòsí gẹ́gẹ́ bí a ti máa ń sọ ní gbogbo ìgbà wípé ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni wọ́n ń pèlè. Gbogbo tó bá sì ń pè ní ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ náà ni ìyẹn fi máa ń bá a lò. So a rọ̀ wá kí a mú nǹkan kọ̀wé wa ká dẹ̀ jókòó dáadáa ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ kọ́nà jẹ́ kí ó ṣe wá láǹfààní. Àwọn sásùwà tí wọ́n tún máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run fún talẹ́ gẹ́gẹ́ bí ìṣe wọn àwọn náà ní Sá Sulaiman bóni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́nà jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalam ala al-mab'uth rahmatan lil alamin. سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد
adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim àfẹnutọ́wọ́kọ̀ àdé Ọlọ́run ọba àlékíọlá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq à ń fi àánú Ọlọ́run bẹ lọ́hùn iléeṣẹ́ Solution FM ọlọ́mọdé kí ó jóná àwọn onígbọ̀wọ́ ètò yìí Ọlọ́run bá ní ṣàlékún àánú rẹ̀ lórí wọn bákan náà gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ òdodo tí à ń fi ọkàn bá ètò yìí lọ Ọlọ́run bá àlékíọlá ṣàlékún àánú rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa náà wọlé àdọ́kan oṣù Ọlọ́run ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa mọ́jọ dárò jẹ́ abádébí ìyọnú wọ Ọlọ́run la haula wala quwwata illa billahi alil azim níjẹjọ à ń ṣàlàyé nípa suratul Fatiha a sọ díẹ̀ nípa suratul Fatiha ṣùgbọ́n a fẹ́ wọlé lórí ọ̀rọ̀ bisimilahi rahman rahim so nǹkan méjì ó ní àgbéyẹ̀wò kó tó di pé a fi àyè gba ìbéèrè àkọ́kọ́ òun náà ni a fẹ́ sọ a ti sọ díẹ̀ ńbẹ̀ nípa bisimilahi rahman rahim a fẹ́ sọ àṣírí bisimilahi rahman rahim so ká tó di pa àbọ̀ sínú suratul Fatiha a kàn ra mú àwọn àǹfààní bíi mélòó kan wá fún bisimilahi rahman rahim so bákan náà a wà bọ́ síbi pé ẹ̀yin àfà kí ló dé ẹ̀yin àfà gerigeri ẹ fẹ́ sọ Ìbàdàn di gerigeri center so ìyẹn la fi pàkíyèsí nítorí pé àti ìjẹ èkuru kìíní kan tán wọ́n tó ń ṣe kíní o wọ́n tó ń gbọ́nwọ́ rẹ̀ sí àwo bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn àfà gerigeri kọ́lọ̀ ń kọ́sànù wa yóò dára ẹni kí àbí ò tiẹ̀ sílùú mímọ́ ju Ìbàdàn lọ so Ìbàdàn lásà ti ń gbọ́ Ìbàdàn náà ni o kí ló dé kí ló ṣẹlẹ̀ so kọ́nà ọba àlekọ́lá kọ́ sàlékún àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa à ń sọ àwọn kan lọ́wọ́ àwọn míì tó ti jáde tí wọ́n tó mú ní sáìdì ọ̀nà Ògbèrè so kí ló tó fa tiwọn a gbọ́dọ̀ sáré sọ ọ̀rọ̀ bí ìṣẹ́jú márùn-ún bẹ́ẹ̀ so pẹ̀lú orí náà ni o orí náà ni o àwọn ọ̀bẹ wọn fẹ́ kórí ń ké o ni o tí wọ́n fi ara lẹ̀ pé bá káwọn ò gbé bọ́dì síbì kan káwọn lọ kọ́ orí ní kéw náà suratul bisimilahi rahman rahim so a gbọ́dọ̀ mọ pàtàkì rẹ̀ bó ṣe rọra rí òun a ti sọ ìtumọ̀ rẹ̀ níjẹjọ ṣùgbọ́n nínú àwọn àǹfààní táwọn àfẹ́sìn tí wọ́n kọ́lẹ̀ fún wa tá a fi mọ̀ yìí pé Ọlọ́run fún àwa mùsùlùmí Ọlọ́run fún wa ní agbára so àwọn àfáà ò sì ní júwe àwọn nǹkan kọ̀ọ̀kan wọn ó jẹ́ kó máa yọ wípé àfikọ́ ọdọ́gbọ́n sí gbèsè ayé ẹ̀ òun ni ó tó lè rí yẹn yọ. àkọ́kọ́ àríkà nínú àkọọ́lẹ̀ yìí pé ànábì wa Musa alayhi salatu wassalam ó ṣàìsàn níjọ́ kan ó wá sọ fọ́lọ́run pé Ọlọ́run kí ni solution báyìí lórí àìsàn yìí Ọlọ́run wá ní pẹ̀lú orúkọ ìmí Ọlọ́run Musa lọ síbi ewé báyìí kó lọ já kó lò ànábì Musa wá lo ewé òun àìsàn yẹn sì lọ so àìsàn yẹn lọ nígbà ó di àìsàn yẹn tó wá padà wá lẹ́yìn àsìkò díẹ̀ àìsàn yẹn padà wá so Ọlọ́run bá lékọ́lá olómúwòsàn wà lákọ̀ọ́kọ́ ànábì Musa alayhi salatu wassalam òun òwúlẹ̀ tí ẹ̀ béèrè solúsẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bí orúkọ lé sẹ́ta wà ànábì Musa kà pé ṣe bí ewé tá a já lákọ̀ọ́kọ́ náà nì ọba tó lọ já ewé òun bó ṣe lo ewé ń báyìí àìsàn lékún sí ni àìsàn bá lékún sí ànábì Musa wá bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run kí ló dé ewé tí mo lò lákọ̀ọ́kọ́ tí ó mú àìsàn lọ ó ní mo lò é láìsàn tó wá di dọ́bù yìí Ọlọ́run ní wọ Musa amma alimuta ṣé o mọ̀ wípé anna dúníyà kullaha pé gbogbo ilé ayé ìpátá súnmún ìwọ ni so ti báyìí kódà kìí sọ ordinary ìwọ lásán o súnmún qatilun ìwọ tí máa ń pààyàn ní gbogbo ilé ayé wàtúrìkíyànù Ọlọ́run ní ìwọ Musa ilé ayé yìí ìwọ ni ṣùgbọ́n o Turkiya kùhá in tí ó wà máa jẹ́
kíni poison tá wá pé kíni solution poison àpòrò. nti ó máa jẹ́ àpòrò rẹ̀ o náà ni ismi orúkọ èmi Ọlọ́run o ní ó máa jẹ́ àpòrò rẹ̀. So àwọn àfáà wá ní nígbà Ọlọ́run sọ yí pé orúkọ wọn Ọlọ́run ní ó máa jẹ́ àpòrò wa kaifa billadhi yadhkuru isma Allahi da'iman ẹni tó jẹ́ yí pé gbogbo ìgbà ìmọ̀ràn tí ó kọ́ Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim torí pé ó kọ́ Ọlọ́run tó ga jù iná ẹ̀ ni bismillah ti kó sínú. So a jẹ́ yí pé gbogbo ohun tí a ń pè níran àdánwò téèyàn bá lè dún ní mọ́ bismillahir rahmanir rahim Ọlọ́run ó sì máa là kó ń bẹ̀. níjẹ̀jọ́ a sọ fún wa pé Firaun la'natullahi alayhi lẹ́nu ọ̀nà kó tó di pé ó pèrè ẹ̀ lọ́lọ́run lẹ́nu ọ̀nà ilé rẹ̀ ní ẹnu ọ̀nà ta ọkọ̀ bismillah bẹ́ẹ̀ báwọn àfáà sì fi rinlẹ̀ fún wa ọkọ̀ bismillah bẹ́ẹ̀. So ńgbà ọ̀padà ya ọ̀padà ń pèrè ẹ̀ lọ́lọ́run ànábì Musa ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ńgbà orí pé kò ní gbọ́ agbára rẹ̀ ọ̀ka ìwọ̀n sọ fọ́nà pé olórí kúkú lélẹ́yìí kò lè gbọ́ kí la fẹ́ ṣe báyìí Ọlọ́run ní wọ Musa anta tanzuru ila kufurihi wa ana anzuru ila ma katabahu ala babihi ìwọ ń wo pé kèfèrí ni ṣùgbọ́n mi Ọlọ́run tí mo sì fi ń ṣàánú rẹ̀ ni pé mo wo ń tọ́kọ sẹ́nu ọ̀nà rẹ̀. àwọn àfáà ní nígbà tí ọba jẹ́ wípé kèfèrí Ọlọ́run wo bismillah orúkọ rẹ̀ tọ́kọ sẹ́nu ọ̀nà ó fi ń wò pé ìyìn tí ìjẹ́ kágbára rí ọka kí wá ní ti mùsùlùmí tó bá kọ bismillah sí igbá àyà rẹ̀ gẹ́gẹ́ kì í ṣe pé tó gbé kọ́rùn ní tàmí ni o tó jẹ́ pé gbogbo ìgbésí ayé rẹ̀ bismillahir rahmanir rahim òní ń bá ká òní fi ń bẹ̀rẹ̀ gbogbo nǹkan òní fi ń dáwọ́lé nǹkan sírú ẹni bẹ́ẹ̀ ságbára ọ̀tọ̀ wà ká tí kèfèrí paraku tó bá kọ́ tọ́lọ́ ni wọ Musa tẹ́mi ń wò lẹ́nu ọ̀nà ó kọ́ mi tó wà ń bẹ̀ ni bó wà lẹ́ni tí bismillah bá wà nínú ìgbésí ayé rẹ̀ tó wà nínú gbáyà rẹ̀ tó kọ́ sí gbáyà tí fi ń ṣiṣẹ́ ṣe tó yẹ pé gbogbo ìgbà tí ó bá dáwọ́lé nǹkan bismillahir rahmanir rahim òní ò fi dáwọ́lé. àwọn àfà wọ́n ní ànábì wa Nuhu alayhi salatu wassalam ẹlẹ́ẹ̀kẹta nu ànábì Nuhu alayhi salatu wassalam nígbà tí Ọlọ́run ní kó lọ kan ọkọ̀ ojú omi Ọlọ́run ní ọkọ̀ ojú omi nígbà ọkọ̀ ojú omi tán tó di pé yọ bọ̀ bẹ́ẹ̀ ń tó sọ ni pé bismillah ìdájí sẹ́ńtẹ́ǹsì yẹn ló mú kò tún mú arahman rahim o ọkàn ní bismillah mo fẹ́ máa wakọ̀ ojú omi yìí pẹ̀lú kíni o pẹ̀lú orúkọ Ọlọ́run tí ànábì Nuhu bá rí ọ̀là tọ́là àfààní najaita ya rabbi Nuha najaita ya rabbi Nuha ìrántí orí yìí mọ́ ó ní najaita ya rabbi Nuha Ọlọ́run wọ́lọ́lá ànábì Nuhu wastajabta lahu na'am najaita ya rabbi Nuha fastajabta lahu fi fuluki makhirin fil yammi mashhunan fi fuluki makhirin fil yammi mashhunan fi fuluki makhirin fil yammi mashhunan ó ní najaita ya rabbi Nuha najaita ya rabbi Nuha fastajabta lahu ìwọ Ọlọ́run ló la Nuhu ó sì gbàdúrà rẹ̀ ọba tó la ànábì Nuhu à ń fàsìkò ẹ a fi ń bẹ gbogbo náà àdánwò tí kálukú náà wà àtọ́jú tí ń wò wá àtẹ́tí tí ń gbọ́ wa ọlọ́ọ̀bà àríkọlá lákálukú kò ń bẹ̀ wọlé àjọkàn sọ́lọ́ kí wá àwọn àfáàní kí ló jẹ́ kí Nuhu ò rí ọ̀la bismillahir rahmanir rahim o inú àdánwò tí wọ́n náà wà máa ṣe bismillahir rahmanir rahim wallahi azim ọ̀gá tó lè mú àdánwò kó bí bismillahir rahmanir rahim kò tí ì fẹ́ sí ẹlòmíràn òkè sádùá sí ni sádùá ni so ọ̀gá bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim so ẹlẹ́ẹ̀kẹrin àwọn àfáà ní ànábì wa Sulaiman alayhi salatu wassalam Ọlọ́run fún ní ọlá orí ọlá Balikisi gbà ní
orí ìlú Balikisi orí tẹríba sábẹ́ rẹ̀ gbogbo wọn ó jẹ gàba lórí wọn pẹ̀lú kíni o pẹ̀lú bismillahir rahmanir rahim pẹ̀lú bismillahir rahmanir rahim bọ́lọ̀ ń bá wa rọ ayé fànàbí wa Sulaiman pẹ̀lú lẹ́tà tó kọ tó sì fi rí gbogbo ọlá sábàì àti ọba abẹ àti ogun tí ẹni tó wá wà lábẹ́ ẹ̀kápá ní ànábì wa Sulaiman alayhi salatu wassalam àti gbogbo orí tí wọn náà fẹ́ náwó sí tó o fẹ́ kọ́wọ́ rí ó tó ogun tó lè sà òun náà ní bismillahir rahmanir rahim tó máa fi bẹ lọ́n tó máa sàn gbogbo gbà wa kayfa la bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀ gbogbo súrà al-Qur'an al-Karim pátá làwọn àfáà ń jẹ́ kó yá pé ìbẹ̀rẹ̀ rẹ̀ bismillahir rahmanir rahim pé bismillahir rahmanir rahim orí ayàtọ̀ dá sọ̀kalẹ̀ ni tó jẹ́ pé wọ́n kọ́ sórí gbogbo súrà lọ ni nẹ́bí sọ pé kì í ṣe pọ́ wà lára súratul Fatiha rárá kì í ṣe pọ́ wà lára súratul Fatiha àátòtò ṣàlàyé nígbà tá a bá débi ọ̀rọ̀ súratul Fatiha so kì í ṣe pọ́ wà lára rẹ̀ ìbẹ̀rẹ̀ súrà kan ni èyí ṣe pé ẹ̀ka pé ara súrà ìlọ́wà ó ń gán standing ní lọ́tọ̀ ó dá dúró ni so ní bismillahir rahmanir rahim àwọn àfáà ní nínú ọlá tí ń bẹ fún o náà ní pé arákùnrin kan ẹ tún máa wo àgbọ̀ ilé afẹ́sọ àgbọ̀yé ẹnìkan náà àwọn sálàfù nínú àwọn ẹni tó ti lọ ọba sàsọ́lẹ̀ ipe ẹ̀dákun tí òun bá kú ẹbí òun kọ bismillahir rahmanir rahim ẹbí òun kọ sínú ìwé kan ẹ wá fi sínú káfánù òun aṣọ tẹ́ ẹ fẹ́ fi sẹ́wọ̀n kẹ wá wé mọ́ ẹbí wé mọ́ lára wọn wá ní akramakallah ọlọ́njárí yín kẹ́wàbà àǹfààní wo lè fẹ́ ṣe fún yín ó ní àkúlù yawmal qiyamah ó ní wọ́n sọ tó bá déwájú ọlọ́run wípé ìláhí ìwọ ọba tó dá mi ìwọ ọba tó ń tọ́jú mi ìwọ ọba tí mò ń jọ́sìn fún bá áfítà kitaban wàjà alita unwanahu bismillahir rahmanir rahim ìwọ ló fi ìwé kan ránṣẹ́ sí a pé ká gbàgbọ́ ó wá ṣe àdírẹ́sì ẹ̀ tí wọ́n kọ lókè ó ṣe ní bismillahir rahmanir rahim so ìwọ ọlọ́run fa àmìlì bá mi lò pẹ̀lú unwanu kitabik pẹ̀lú lẹ́tà àdírẹ́sì ìwé rẹ tó jẹ́ pé ní bismillah torí ẹ̀rọ jẹ́ fi ní wọ́n sí mọ́ mi o ọlọ́run bá mi lò torí pé kí ni àánú lọ parí bismillah pẹ̀lú orúkọ ọlọ́run ọba àlékeọlá ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run so àjọkẹ́ tayé àsàkẹ́ títí kí ni o ọ̀run so bismillahir rahmanir rahim ono so ọba tí ó jẹ́ wípé àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ ó kárí gbogbo nǹkan pátá so àwọn àfáà ní bismillahir rahmanir rahim tá a bá lọ wo bismillahir rahmanir rahim aṣọ fún aníjẹjọ yìí pé arafi 19 òní bẹ́ẹ̀ ní bismillahir rahmanir rahim wọ́n wá ní ńgbọ́ jẹ́ pé arafi 19 ní bẹ́ẹ̀ a fẹ́ rí àǹfààní méjì yọ níbẹ̀ mo sọ kan níjẹjọ wọ́n ní àǹfààní alákọ̀ọ́kọ́ ni wípé àwọn zabaniya tí a ń sọ́nà ọlọ́run bá àlékè ọlá ṣe wọ́n ní tis'ata ashar 19 ni wọ́n tis'ata ashar ọlọ́run ní alayha tis'ata ashar àwọn màláíkà 19 òní wọ́n ń sọ́nà wọ́n ní bismillahir rahmanir rahim arafi 19 ló gbé dúró àṣẹ gbogbo ẹni tí bá ń dún ní mọ́ bismillahir rahmanir rahim tó fi ń ṣiṣẹ́ ṣe tó ní ìsìláàmù gidi tí ó jẹ́ bismillahir rahmanir rahim ọjà ọlọ́run bá àlékè ọlọ́ọ̀là kó lọ́wọ́ àwọn màláíkà 19 tó jẹ́ pé iye òǹkà arafi bismillah òun náà ní iye òǹkà màláíkà torí ká mọ́ kọ́lọ́hún ó lè bá àlàwà ká dún ní mọ́ kọ́lọ́hún ó lè bá àlàwà kó ní ọwọ́ màláíkà 19 tí ń sọ́nà tá a fi ní jẹ́ inú àwọn tí wọ́n máa sọ pé kó má jáde ń bẹ̀ tàbí tí wọ́n máa fìyà jẹ ká pọ̀ ní bismillahir rahmanir rahim torí pé ìkẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ àánú ọlọ́run ò ní bẹ́ẹ̀ àwọn àfáà ní nǹkan àkọ́kọ́ nù nǹkan ẹlẹ́ẹ̀kejì ní pé ọlọ́run ọba àlékè ọlá London tó jó ṣe ní 19 ó ní pé ọlọ́run ọba àlékè ọlá ọdá òru ọdọ́sàn ó ṣe ní àtọ̀sán àtòru 24 hours ló jẹ́ so àtọ̀sán o àtòru 24 hours ló jẹ́ lẹ́yìn ìgbà náà ọlọ́run wá ṣe ìrun wákàtí 5 pé ká máa kí lójoojúmọ́ à ń pè ní wákàtí 5 kò yáwọn èèyàn ẹlòmíràn òkè ṣé wákàtí kan la fi ń kírun ni àwọn bàbá wa tí ń sọ ní wákàtí 5 wọ́n mọ nǹkan tí wọ́n sọ so khamsu salawati ní ìrun 5 lójúmọ́ ṣùgbọ́n wákàtí 5 náà bá pè torí pé inú áwáàsì tó ti kíun tí ìrun yẹn bọ́ sí un odidi áwáàsì un ìsọ ti wà ń bẹ̀ so
àsìkò tí irun yẹn bọ́ sí áwàsì tí irun bọ́ sí ìṣẹ́jú 5 ló lò ní o ìṣẹ́jú 7 ló lò ní o áwàsì yẹn àlùbáríkà àrùn ti ràn kódà kó jẹ́ pé ìṣẹ́jú 3 ló lò ó ti dodidi wákàtí kan so àwọn àfáà ní tábà yọ wákàtí 5 kó nu 24 ó kù 19 so wọ́n á ní bisimilahi rahman rahim tó tí àràfi rẹ̀ lọ jẹ́ 19 yẹn a jẹ́ wípé gbogbo ẹ̀ torí pé odidi ibi tí wákàtí 5 bọ́ sí inú wákàtí kan tá a ti kírun àforíjì ẹ̀ṣẹ̀ ti wà ńbẹ̀ on fodidi wákàtí kan àwọn ẹ̀ṣẹ̀ míì wẹ́rẹ́ tá a bá wá dá láwọn ìṣẹ́jú tó kù so bisimilahi rahman rahim lọ́lọ́run wọn máa bá wa lò fẹ́ni tó bá dún ní mọ́ bó ló ṣe kírun wákàtí 5 ìgbà tó bá kí wákàtí 5 òun pé bisimilahi rahman rahim ó dún ní mọ́ gbogbo bó ṣe dún ní mọ́ bisimilahi rahman rahim yẹn gbogbo àwọn àṣìṣe tó kù náwọn 19 hours yòókù yẹn ọlọ́run ó fi bisimilahi rahman rahim kárẹ́ torí pé yóò ń ka 19 hours náà ni. so àwọn àfáàní tá a bá wo suratu tauba a rí pé inú gbogbo sura al-Qur'ani pátá ó nìkan ni ó ní bisimilahi rahman rahim ó nìkan ni ó ní lórí tí wọn kọ bẹ́ẹ̀ kí nìdí àwọn àfáàní rísí méjì ni a ti sọ̀kan rí níbí nígbà tá a fi ń sọ̀rọ̀ nípa àwọn àfáà tí wọ́n máa ń sọ pé kásá àdá gbogbo ẹ̀ pọ̀ àti àwọn ẹlẹ́bọ àti kíní ẹ má jà sọ pé ẹlẹ́bọ ni wọ́n ẹ má jà sọ pé gbá ni wọ́n ẹ má jà sọ páwo ni wọ́n à ń jẹ́ kó yé pé Islam ò sọ fún wa pé káàfọ́ ọ̀bẹ lẹ́bọ sí kò sọ fún wa kí mùsùlùmí ọ̀bẹ lẹ́bọ sí kẹjọ jẹ́ wọlé wọ̀de rárá Islam ò sọ báwọn kì í sọ̀rọ̀ làkọ́ ẹ̀kẹ́ sẹ́rí sáàmù bẹ́ra lórí ní ẹni akọ̀sọ́ ká bẹ́ra lórí àjọgbénú lulu ṣùgbọ́n wà fà kí lọ yanjú lọ bí ifá sí ìwà fà kí lọ sọ pé ẹja jọ sí papọ̀ kìíní kan kọ́mọ̀rì alágara títí ọyá ẹ̀yin náà pé ògùn tí káàánú ọkọ̀ lọ́n ti rárá o kò sádàlú nínú Islam kò sádàlú bẹ́ẹ̀ nítorí pé wàláì kò sí àánú Ọlọ́run fẹ́ lẹ́bọ wọ́n ní Kilode wọ́n ní ọ̀rọ̀ wọn Ọlọ́run fẹ́ sọ nínú suratu Tauba torí ẹ̀yin ò fi sí bisimilahi bẹ́ẹ̀ kí nìdí ni wípé Ọlọ́run fẹ́ sọ nínú suratu Tauba ní lábàǹgbé láti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ní bara'atun minallahi wa rasulihi so suratu Tauba láti àyà alákọ̀ọ́kọ́ ẹ máa wo nǹkan o Ọlọ́run fẹ́ kéde nínú súra ìkéde kí ló fẹ́ kéde àwọn àfáà ní tí bisimilahi rahman rahim bá wà ń bẹ̀ ó fi hàn yìí pé àánú Ọlọ́run sì lè bá ẹlẹ́bọ ṣùgbọ́n kò sí bisimilahi rahman rahim bẹ́ẹ̀ kẹ́ ẹ lè bá àmọ́ kí mi Ọlọ́run bínú tán mo bínú tán súra yóò ní torí pé ìkẹ́ lọ parí bisimilahi ìkẹ́ mi ò sì ní bẹ́ẹ̀ ní tó bá kú lórí ẹbọ ìní fi bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀yá. bara'atun minallahi wa rasulihi ilal ladhina 'ahadtum minal mushrikin. فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس. ẹ máa gbọ́ Ọlọ́run kọ́kọ́ sọ pé bara'atun ìbọ̀pá bọ́sẹ̀ ni ó látọ̀dọ̀ èmi Ọlọ́run so ti báyìí àtọ̀dọ̀ ànábì ìlàlẹ́dínà àádùn minal mushrikin. lọ sọ́dọ̀ àwọn tẹ́yìn mùsùlùmí bá ládé nínú àwọn ọ̀sẹ̀ bọ́ ẹ máa gbọ́ ìbọ̀pá bọ́sẹ̀ Ọlọ́run fẹ́ bọ́pá bọ́sẹ̀ pé kẹ́ ẹ lè bá a mọ̀ pé èmi o àtànàbí mi ìyún Muhammad sallallahu alaihi wasallam kò sí àjọṣepọ̀ kẹ́kẹ́ o látòkè sánmọ̀ mo ti ń pariwo báyìí o ẹ wá fi bẹ́ẹ̀ ńlẹ̀ sẹ́rí pé ntọ́lọ́run fi bẹ̀rẹ̀ ìbọ̀pá bọ́sẹ̀ Ọlọ́run wá ní wá adhanun. wa adhanun minallahi wa rasulihi. Ọlọ́run ní kedere o special announcement látọ̀dọ̀ èmi Ọlọ́run àtọ̀dọ̀ ànábì wípé ìlànàsí yawmal hajjil akbar. mò ń kéde lọ́sọ̀ọ́dọ̀ gbogbo àwọn èèyàn níjọ́ ìjọ ájìtò tóbi àwọn àfáàǹfà mọ́ra wọn lọ́wọ́ sájìtà nàbí ṣe ni sájìtà Abubakar ni ìjọ ájìtà Abubakar ni. anna Allaha bari'un. kí ni special announcement náà ni pé èmi Ọlọ́run mo ti bọ́pá bọ́sẹ̀ kúò lọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ pé àánú mi ò lè lé wọn bá mọ́. wa rasuluhu.
ànábì náà òun náà ti bọ́kábọ́sẹ̀ kò ìntọ́lọ́ ń kéde tọ́sọ dídí súrà kankalẹ̀ lé lórí wípé òun ni o social announcement ni o àánú kankan ọ̀bọ̀sẹ̀ bọ́ mọ́ o látọ̀dọ̀ èmi ọlọ́run o mùsùlùmí wa ń lọ mẹ́ńtà àná ọlọ́run ò lè bá mọ́ ọwá ní ẹja àjọṣe papọ̀ kí ó gbẹ̀ káwọn bá rí ara katakítí ọwá jẹ́ senior advocate for ẹlẹ́bọ irú àwọn àfáàní àmọ̀ràn fò lórí social media wọ́n àmọ́ ní kí ni ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta fi sáyé àwọn tọ́pìkì ibú kí ni àṣejù ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta àṣejù wo lọ́wọ́ ilẹ̀ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta wo ni ẹ sọ bí tẹ́ bá ń lọ agbára tí kálukú bá ń gbà ní kọ̀kọ̀ ní ẹjẹ́ á mọ̀ so ọlọ́run ní èmi ọlọ́run àwọn àfáàní kẹ́ ẹ lè bá a mọ̀ pé ò ní ṣàánú ọlọ́run lórí ọ̀sẹ̀ bọ torí ẹ̀ ní òfìfì bísímìláì bẹ̀rẹ̀ torí pé ń tọ́ parí bísímìláì òun náà ni ìkẹ́ àánú ọlọ́run sì bẹ̀rẹ̀ kéde pé kò ní ṣàánú bẹ́ẹ̀ kó tó wá bísímìláì bẹ̀rẹ̀ kò lè ṣeé ṣe torí ẹ̀ jẹ́ pé suratu tauba baro'a suratu baro'a kò ní kíni o kò ní bísímìláì wọ́n ní ìyún ọba a jẹ́ wípé ọ̀nà àkọ́kọ́ nù tí tauba òfin ní àwọn àfáàní nínú tó lọ́n fẹ́ sọ ń bẹ̀ nínú suratu tauba òun lọ́rọ̀ ogun ibi ogun sì ni kò sí kẹ́yìn kan bẹ̀ ẹ̀ ń tọ́wọ́ bábà kún ọ́ pa ni tó ti báyìí ogun ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ogun ń bẹ̀ wọ́n ní ọlọ́run ọba àlekọ́ ọlá yọ bísímìláì kú torí pé ọ̀rọ̀ ogun wàhálà ìjà ńlọ́fẹ́ wà ń bẹ̀ àwọn àti rídìí méjèèjì báwọn bò ìdí tẹ́lẹ̀ kejì ẹni mo fẹ́ lò pé torí ogun àwọn àfáà wa ní tá a bá fẹ́ pẹran nínú ìsìláàmù téèyàn bá fẹ́ du ẹran àyí pé bísímìláì rahman rahim jálẹ̀ ìntà máa ń sọ ni pé bísímìláì allahu akbar àbí ìntà máa ń sọ ni bísímìláì wallahu akbar ìntì ẹ̀ fi ń pẹran náà nu tó ṣe wà ń wá àwọn àfáà kan tí wọ́n bọ ọkùnrin káàkiri so gbọ̀dọ̀ ìran mọ́lẹ̀ bísímìláì allahu akbar kò sí special kẹ́kẹ́ mẹ́ tá a bá pẹ́pẹ́pẹ́pẹ́ ọlọ́mọ nǹkan tí ń sọ bísímìláì allahu akbar la fi máa ń pẹran so kì wá sí bísímìláì rahman rahim allahu akbar ìntà máa fi ń pẹran ni pé bísímìláì allahu akbar wọ́n ní kí ló dé tí súnà ò fi gbé wá pé ká sọ pé bísímìláì rahman rahim nígbà tá a fẹ́ pẹran torí pé pípa ti wà ń bẹ̀ kèésà àánú mọ́nu so tábàtí dẹ́dẹ́ akọ rahman rahim ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run ó sì fẹ́ dùn nǹkan a jẹ́ pé nígbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ogun nù tauba ọyọ rahman rahim kò sí bísímìláì rahman rahim bẹ́ẹ̀ nígbà tá a fẹ́ pẹran ọkọ̀ ọlọ́run lásìdá àwa adákọ̀ bísímìláì nìkan ayọ rahman rahim kò ń bẹ́ẹ̀ nítorí pé bí ogun pípààyàn kò sí kẹ̀ńbẹ̀ pípa nǹkan kò sí kẹ̀ńbẹ̀ àwọn àfáà ní a jẹ́ wípé tọ́lọ̀ ń bọ́ wá fi ọ́ ṣe kòǹgẹ́ tí bísímìláì rahman rahim tí bá ń bẹ nínú ìgbésí ayé rẹ tó ń wí nígbà 17 lójoojúmọ́ ní ìrun ìgbà 17 lójoojúmọ́ sẹ́wọ̀n kí rákà táǹkì zuri rákà 4 alásàrì rákà 4 ó di 8 mangaribi rákà 3 ó di 11 ìṣáì rákà 4 ó di 16 ṣubúì rákà 2 ó di 17 15 lákọ̀ọ́kọ́ ó di 17 ok tó ọ̀bọ̀ wá ń wí bísímìláì rahman rahim torí pé tó bá ti ń kírun gbogbo rákà náà ló ti máa wí akànṣọ́ mọ́ pé ò ní wí ókè ni kó tó bẹ̀rẹ̀ fatia ó máa kà silently ni so ó wá ń wí nígbà 17 lójoojúmọ́ àṣìlẹ́yìn ń tọ́ka sí wípé ọlọ́run ìwọ mùsùlùmí ọlọ́run ọ̀dọ́ nítorí kọ́ wa máa pààyàn ọlọ́run ọ̀dọ́ nítorí jàgídíjàgan ọlọ́run dọ́ nítorí ìkẹ́ni ìkẹ́ la gbọ́dọ̀ jẹ́fáyé bísímìláì gbọ́dọ̀ iṣẹ́ nínú ìgbésí ayé mùsùlùmí wọ́n mùsùlùmí tó ń wí nígbà 17 lójúmọ́ tó wá jẹ́ pé wọ́n náà wọ́n bá bi gẹ́rígẹ́rí ṣé wọ́n dọ́ fún kẹ́ báwọn ṣé wọ́n dọ́ fún kẹ́ alẹ́ rẹ̀ gẹ́ta fẹ́ pa wọ́n nítorí ẹ̀ mọ́fìrà àmọ́ nìrọ̀ yìí mú sí ìwọ tó wá ń wí ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ogun ọ̀rọ̀ pípààyàn nínú sọ́tù tauba ọ̀rọ̀ pé mo ti yọ ọ́ lọ́wọ́ kèfèrí ó ní ẹyọ bísímìláì rahman rahim kó ń bẹ ìwọ wá ń wí lórí ìrun wọ́n tó wá ń bá ìwà jàgídíjàgan ìwà apààyàn ìwà ọ̀dájú lọ́wọ́ rẹ̀ kì í tó wá sọ ordinary èèyàn ó tó wá jáfa. fasadun kabirun alimun mutahatikun wa kibaru minhu jahilun mutanasikun wa kibaru minhu jahilun mutanasikun.
àsìkò. ó fi ẹ̀yìn pé àìgbọ́tùmọ̀ Bisimillahi yìí ó ń dá wàhálà lẹ̀. So tá a bá mọ̀ ìwọ tó ń wí Bisimillahi ò sẹ́nu gbèsè ayé ẹ̀ ló fi ya ọ̀dájú ló fi ya gẹ́rígẹ́rí. Tí Bisimillahi bá sẹ́nu gbèsè ayé ẹ̀ ọba tó dá wa gan ó fẹ́ sọ̀rọ̀ ìyà ó fẹ́ sọ̀rọ̀ ogun ó fẹ́ sọ̀rọ̀ pé kò sáànú fóun Ọlọ́run lórí kèfèrí ó yọ Bisimillahi kó ń bẹ ìwọ wá ń wí Bisimillahi Rahman Rahim nígbà 17 lójúmọ́ kò wá sẹ́nu gbèsè ayé ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ kódà ẹranko tó fẹ́ pa gan ó yẹ kó nígbà wọn ní ọmọ fi Rahman Rahim kún kó lè bá tún sáànú díẹ̀. So ẹranko gan yàtọ̀ sí èèyàn àfàwà ya gírígírí. Huma fitinatun. Sẹ́rí mọ̀ ń bọ̀ àwọn òtọ́rọ̀ kan bẹ tá a sọ lálẹ́ kì í sì í ṣe pé wọ́n máa kórìíra àwọn ìjọ kan ní rárá o àkórìíra ẹnìkankan o àkórìíra ẹnìkankan a gbọ́dọ̀ sọ tí ń jẹ́ òtọ́rọ̀ fúnra wa wípé ká gbìyànjú àwa tọ́rọ̀ bá kó sínú sẹ́rí inú tí ń fa ẹ bá wo àsìkò sìn tá a wà yìí tó bá ti ń di ọwọ́ àwọn àsìkò yìí ní àṣírí gẹ́rígẹ́rí máa ń tú kí ló fà àsìkò mólúdì ní máa ń tú. Ẹjẹ́ máa sọ tọ́rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mólúdì ẹ̀yin tẹ́ bá bọ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ́rí téèyàn ọba pé kinní kan kó pé kinní kan èwo ni bọ̀dà tẹ́yìn ń dùn tó ti yé báyìí nísìn. So àsìkò mólúdì ó ní wàhálà yìí máa ń ṣẹlẹ̀ torí pé kálukú náà ṣẹ́rí mólúdì tẹ́lẹ̀ ń ṣe àkọ́kọ́ náà kì í kọ́kọ́ sára ẹ̀sìn. Má sì ní gbọ́yé má lọ mọ́ kí wọ́n mọ̀ láwọn mólúdì ní Geri ntí mọ̀ ń sọkàn àwọn èèyàn kan bẹ wọ́n ń ṣe mólúdì tiwọn wọn ò gorí ṣùgbọ́n nínú tí ń dá wàhálà lẹ̀ ní ọ̀nà tẹ́ ẹ tó ń gbà mólúdì ọ̀dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n náà tẹ́ ń gbà ṣe mólúdì ní àsìkò tá a wà láti bí ọdún mélòó kan sẹ́yìn ọ̀nà yẹn gángan ọ̀nà oppression ni pé kálukú fẹ́ oppress àwọn èèyàn tó ti yé báyìí tẹ́ bá gbogbo mólúdì tẹ́ ń ṣe lọ́dún yìí lákún wò lórí social media wọ́n wá wò kí wọ́n lọ ẹ dákun kí ni tí wọ́n mólúdì tí aláàmọ̀ ń ṣe ìgànnà ẹ dákun ẹ pé ok káàtì ẹ̀sọ́ kó mólúdì dáa gan kí ni gbogbo bẹ́ẹ̀ ṣe kórajọ tẹ́ wá wà bí yìí mo wò kàn níjẹta mo kàn sáà rẹ ní gbogbo àwọn àfàtọ̀ wà bẹ́ẹ̀ tí kálukú ń sọ̀rọ̀ kálukú kì í sọ̀rọ̀ náà bí wọ́n sọ kálukú wá yẹra wọn àfàwà kìíní kan wàláhì ẹni àpọ́lé ní kìíní kan kálukú tó jẹ hey what best kìíní kan ariwo ẹ̀dàpọ̀ kí ni tẹ́ lọ sí ń bẹ̀. Àwọn kan bẹ ṣe àpá àwọn tọ́ríkà àwọn ń ṣe mólúdì ọ̀tọ̀ ní bá ń ṣe mólúdì tiwọn inú àwọn tí ń ṣe mólúdì làwọn tọ́ríkà yẹn wá pẹ̀ka tìjàníyà wà kọ̀dìríyà wà kìíní kan wà àwọn bàbá wa Sumratul Mu'minina àwọn ń ṣe mólúdì tiwọn lọ́tọ̀ ṣe kálukú àwọn náà máa ń ṣe mólúdì báwọn ṣe ń ṣe tiwọn ó yàtọ̀ sí báwọn tọ́ríkà ṣe ń ṣe tiwọn ṣe wá rí ibi tí mo fẹ́ lọ tí máa ń sọ̀rọ̀ Sumratul Mu'minina ọ̀rọ̀ ọ̀nù lè mọ̀ ń sọ so ti yẹ báyìí tí wọ́n sọ̀rọ̀ Sumratul Mu'minina ọgọ́rọ̀ sí ni àwọn tó ya ẹ̀hàn náà tí wọ́n ya ẹ̀hàn náà lórí social media àwa tá a bá jẹ́ Sumratul Mu'minina ìpìlẹ̀ ẹ dákun ẹ bá ní pé wọ́n ṣàkíyèsí nígbà tá a fà bá wé láwàní sórí tí wọ́n ń polówó ọṣẹ láwàní tó sì wé id card wa ni id card àwa tá a jẹ́ Sumratul Mu'minina tá a sì rí wípé bàbá àgbàlá múnigun tànà pẹ̀bọ rẹ ni àwọn àbá wa sọ fún wa àwọn àfáà wa wọ́n sọ fún wa tó ti báyìí bàbá àgbàlá múnigun tànà wọ́n pẹ̀bọ rẹ ni kódà àmọ́ táwọn àfáà míì tó jẹ́ pé nínú àwọn tí wọ́n súnmọ́ bàbá àgbàlá múnigun tí wọ́n sọ fún wọn pé wọ́n ní ẹlòmíì lọ ra yìí ńgbòde ńbọ lọ láti ẹjọ́ yìí òun lọ gba àwọn àṣírí kan wá ní òun lọ gba àwọn kíní kan wá ní wọn ó sì gbé gbà ńbọ lọ kọ síbi tó kọ sí ní bàbá àgbàlá múnigun ó sì jóná wọn ó sì jóná bàbá yẹn alùsùnà paraku alùsùnà olùbẹ̀rù Ọlọ́run paraku téèyàn ọba gbẹ́sẹ̀ ní kó máa sọ nǹkan tí ọ̀dà nípa bàbá wọn nípa bàbá wa àgbàlá múnigun tànà Abdulsalam Bámidélé aleyhi rahmatullah ìgbìyànjú kódà ìmánì tàwọn eléyìn special made ni ìmánì tó lágbára tó jẹ́ pé ẹni tí ó bá wọn kọ̀mpìtì ní ìmánì lásìkò gbà náà àwọn èèyàn ń wo ni pé sẹ́lẹ̀ yìí ṣé kò ti mú nǹkan mọ́ ìmánì rẹ̀ níbi ìmánì wọn ṣe lágbára tó ti cháàjì tó so ẹ̀yin tẹ́ wà ń kíra yín mọ́ wọn ṣé bí à ń ṣe rí lẹ́sẹ̀ rí wọn tẹ́lẹ̀ kù lánàá táwọn àbá nǹkan bá ṣe mọ́lúdì ṣé bí irú báwọn yẹn ṣe ń ṣe lónìí ní ẹsẹ̀ ń ṣe ni ẹjẹ́ bára sòótọ́ ọ̀rọ̀
àsìkò sì jẹ́ pásìkò òsìn because ẹni tí a mú ló gbèrè ibi mọ́lìdì ló ti sọ pé ló ń ti gba lẹ́nìkan sọ pé ṣùgbọ́n pásìkò ṣe wá rí báyìí nítorí pé ńgbà tẹ́ bá dandan ni kọ́ mọ kí wọ́n pa àfa rẹ̀ lé ẹ rí i pé mo sọ ní ìjẹ́ẹ̀dógún kọ́ ni pé àfa táwọn èèyàn ń parọ́ ọmọ tí ń náwó fún bàbá Àgbàlá Múnigun tòní kì í sóun ní ó gé orí tí àwọn èèyàn mú o àfa yẹn ò gé orí o tó ti yé báyìí òun kọ́ ni ẹ mú o sì jọra o ṣùgbọ́n tá a fẹ́ pàkíyèsí sí ni pé ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa àgbààgbà nínú ìjọ yìí tẹ́ ẹ jágbààgbà síbí nínú ìjọ yìí ni bàbá Àgbàlá yìí gbà mí nígbàgì ọ̀dọ́ wo ni ó sọ àwa tá a mọ bàbá báwa náà ṣe kéré tó yìí tí wọ́n bá ń ṣe wáàsí ọmọ àsùnkàn ni ìbẹ̀rù Ọlọ́run lèyàn ọmọ gbọ́ lẹ́nu wọn bá wa bàbá wa àgbà lókè ṣe é nì àwọn tó jẹ́ pé èyàn ó rí àpẹẹrẹ ìbẹ̀rù Ọlọ́run lára wọn bàbá àgbà nídìí kan àwọn aṣọ ìgbàyàn àti bẹ́ẹ̀ lọ so ẹ wá wo àwọn ọmọ ọ̀dọ́ àfà ẹ wò bí wọ́n ṣe kórìí TikTok so bàbá Àgbàlá Múnigun tòní Ọlọ́run bá ní ṣàlékún kàrámọ̀ fún bá ní ṣàlékún àmì gígùn fún wọn bàbá ò sí lórí social media nínú tó àmọ̀ ní wọn ò lo browsing phone ọmọ mi ọlọ ọbẹ̀ yọkàn wà lọ́dọ̀ wọn àwọn ọmọ kẹ́kẹ́ tí àwọn kan ló gbèsè ayé àwọn àtàná lọ ìgbésí ayé àwọn arájọ wọn ò rí kẹ́kẹ́ rò so but àwọn ọmọ kí àdánwò tí wọ́n lọ ọbẹ̀ ẹlòmíì kan lè ya fọ́tò lórí ẹlòmíì lè ṣe kíní ẹ kàn bá lórí TikTok ẹ bá pé wọ́n lè bá sọ pé wọ́n fẹ́ àbó bàbá pa owó gbogbo àtàbá sún àbá Àgbàlá Múnigun tèmi máa sọ fún wọn àwọn yẹn dẹ́ nǹkan wò so ṣe àpè ìlànà mọ́lúdì kan nu nígbà táwọn èèyàn bá máa sọ nígbà tó bá wò pé ọmọ kí ó kan ẹwọ bí ṣe náwó fáwọn àfà lọ́dún yìí níbi kékeré bó lèmi náà ṣe wá rọ́ọ̀mù lọ́dún tí ń bọ̀ yọ sáré torí pé kò tó padà gbọ́ wá sí ìbẹ̀rù Ọlọ́run bí nǹkan táwọn èèyàn ń ṣe níbi ọ̀rọ̀ mọ́lúdì un ẹlòmíì lọ́jọ́ méjì ẹlòmíì lọ́jọ́ mẹ́ta kò sí wá sí ìbẹ̀rù Ọlọ́run má ṣeré sáńbẹ̀ níbo ló ti fẹ́ ṣeré sá ó wò pé àfàlàgbájá ni ẹ fún láyè tó bá bíi 30 minutes tí sà náwó lọ kò sí wàhálà ẹjọ́ nítorí ìtọ́lọ́run àwọn bàbá tá à ń sọ yìí pé ń gbàgbọ́ kì í ṣe bí wọ́n ṣe ṣeré o ó ṣe jẹ́ pé Ìbàdàn nìkan Ìbàdàn ẹlòmíì Ọlọ́run ò fún lọ́kàn tí fi máa ń gbọ́rọ̀ dáadáa ọ̀tọ̀ ní tí ọmọ yọ́rọ̀ sí so ìjọ Sùmùràtù nínú èsì ìjọ tẹ́nìkan lè fẹnu bàjẹ́ ṣùgbọ́n tá a bàbá ara wa sọ tí ń jò tọrọ a sọ pé Sùmùrà lẹ́yìn tí wọ́n mú má sì mí gbọ́ yé ṣùgbọ́n nínú ọ̀nà taburú ń gbà wá táwọn èèyàn fi ń rí pé tẹ́ bá lọ wọ àwọn ọmọ ọ̀dọ́ kálukú náà fẹ́ náwó kálukú náà fẹ́ lo mọ́tò tó ṣe ẹ wá lọ wọ àwọn tí ń polówó gbogbo kálukú ń dá ọmọ ilé kéwù rẹ̀ mọ̀ tẹ́ ẹ bá ti rí wọn lórí TikTok ẹ ti ẹlòmíì ó gbùlá ní yọ ọmọ polówó ìkẹ́tì ẹ ń bẹ lórí Facebook ìrántí ó kọ rẹ̀ mọ́ni ìbára kọ rẹ̀ ń bẹ lórí Facebook yọ ọmọ sọ ni pé ta ló sọ pé kò sóògùn ọba tó mú gàlà ọba tó fúnra Ọlọ́run lóye ìdí ògbè ara Sùmùrà ni àwọn báwọn o ṣùgbọ́n wọn fúnra torí láwọn ní Sùmùrà ni o fúnra Ọlọ́run lọ́yẹ̀ ìdí ògbè sára àgàlà ṣé kò bẹ̀ ká sóògùn lọ́yẹ̀ ìdí ògbè ẹ máa gbọ́rọ̀ sọ̀rọ̀ nù ṣé n tán Àgbàlá Múnigun tàná sínú alihamudulilayi bàbá wa àgbàlagbà jí tò ní fídíò rẹ̀ ń bẹ lórí fóònù mi bì tí wọ́n sọ yí pé kódà wọ́n ní àbá àgbà jí tàná bàbá àwọn oníkan ní sọ̀rọ̀ ẹni tó bá ní wọ́n fóònù ní nákàlí kan wọ́n fóònù lóògùn kan kọ́ wá sọ ń bẹ lórí kíní yìí tí mo lè play rẹ̀ ṣùgbọ́n ẹ ti ẹ̀já ọkọ̀ gbọ́tà àfà àti ẹ̀ mú so àfà àti ẹ̀ mú àfẹ́ gbọ́ bí ẹ̀ ṣe mú àfà kálukú náà gbọ́ ẹ wà gbọ́ bóyá àpárọ̀ mọ́ wọn ni ẹ rí n tó sùn débẹ̀ náà ní kó náà fẹ́ lọ press so ti ṣe báyìí ní ìsìn ọ̀fẹ́ bísà so ọ̀fẹ́ bísà ni o so kọ́lọ̀ ń kọ́ sànú wa Ìbàdàn wa ni o àbáwá àgbà mọ́ Ìbàdàn ẹ̀dá ọkọ̀ ẹ̀ bá ní gbé kọ́mítì kalẹ̀ o wọ́n ti pọ̀ ń bàdàn o so bí a ṣe ń pariwo gbogbo àwọn tàdúgbò rẹ tí wọn ò níṣẹ́ lọ́tẹ́ ń fojú sálábóyún káàkiri àdúgbò káàkiri tọ́wọ́ bá tètè máa tìyàn bọ́ta tẹ́ tètè máa ṣe kíní ọlọ́mọdé wọn jẹ́ ọmọ ẹlòmíì gbé náà ká máa gbọ́ ẹ̀yin ará lé. Àti apá èèyàn mọ́ lọ́wọ́ afurasí ọ̀daràn ọ̀hún Hasan Kọ́láwọlé tó jẹ́ ẹni ọdún 45 lọ́wọ́ àwọn agbófinró tẹ̀ níbi tó ti ń gbìyànjú láti fi orí àti apá èèyàn méjì jóògùn
orí pẹ̀lú apá èèyàn méjèèjì ọ̀hún ló jẹ́ ti ẹnìkan tá ò tí ì mọ̀ tá ò sì mọ irú ikú tó pa á títí tá a fi parí àkójọ ìròyìn yìí lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2023 yìí ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ SP Adéwálé Ọ̀ṣífẹ̀sọ ṣàfihàn ọkùnrin náà fáwọn oníròyìn tòun ti orí àti apá méjèèjì tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́. SP Ọ̀ṣífẹ̀sọ ẹni tó ṣèpàdé oníròyìn ọ̀hún lórúkọ CP Adébọ́lá Abzat tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé pé àwọn èèyàn tí ọ̀rọ̀ ètò ààbò ìlú jẹ lógún ni wọ́n ta wá lólobó pé àwọn oníṣẹ́ ibi kan máa ń fi ẹ̀yà ara èèyàn ṣoògùn ládùúgbò Ògbèrè tí ó yà níbàdàn. Ìyẹn làwọn ọlọ́pàá tẹ̀sán Ìyágànkù níbàdàn ṣe sáré lọ síbẹ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 6 oṣù yìí tí wọ́n fi mú afurasí ọ̀daràn yìí tó ń jẹ́ Hasan Kọ́láwọlé kó tó di pé ó fi àwọn ẹ̀yà ara náà ṣe ohunkóhun. Afurasí ọ̀daràn yìí jẹ́ ọ̀kan nínú àwọn tó fi ẹ̀yà ara èèyàn ṣoògùn owó ṣùgbọ́n tí wọ́n kàn ń fi iṣẹ́ àáfàá bójú láti tàn àwọn èèyàn jẹ gẹ́gẹ́ bí alukoro ṣe wí. Nígbà tó ń dáhùn ìbéèrè àwọn oníròyìn lólú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ládùúgbò Ẹlẹ́yẹlé níbàdàn, afurasí ọ̀daràn tó pera ẹ̀ láàfáà yìí fìdí ẹ̀ múlẹ̀ pé òun lòun ní orí àtàwọn ọwọ́ èèyàn òun lóòótọ́ ṣùgbọ́n òun kọ́ lòun pa ẹni náà. Ẹnìkan tó ń jẹ́ Tìjání Waheed ló gbé àwọn kinní náà wá fóun. Ó ṣàlàyé pé níbi ayẹyẹ ìrántí ọjọ́ ìbí ànábì tí wọ́n pè ní Malud lòun ti pàdé Waheed níbi tí àwọn ti ń sọ̀rọ̀ nípa bí nǹkan ṣe rí ní Nàìjíríà. Lọkùnrin náà ti sọ fóun pé òun ní oògùn àṣírí owó kan tó lágbára lọ́wọ́ ṣùgbọ́n ájú òun jẹ mọ́ orí àti ọwọ́ èèyàn méjèèjì. Ó ní nígbà tí òun sọ fún un pé òun kò mọ ibi tí òun ti lè rí i ló fi òun lọ́kàn balẹ̀ pé kóun má ṣe fòyà ọ̀rọ̀ ẹnu lásán lòun sì pè é lọ́jọ́ náà lọ́hùn-ún àfìgbà tó gbé àwọn ẹ̀yà ara èèyàn tútù náà wá fóun lóòótọ́. Ìwádìí àwọn agbófinró ṣì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí SP Ọ̀ṣífẹ̀sọ ṣe gbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. So mo rò pé gbogbo náà la gbọ́ báwọn pé básìkò yìí ṣe rí òde mólúdì làwọn ti pàdé òde mólúdì iná ti pàdé básìkò yìí ṣe wá rí gbogbo nǹkan mọ̀ táìtì díẹ̀ báyìí. So ẹnu gbẹ o àṣírí ń bẹ tóun ó fún àṣírí owó ṣùgbọ́n nídìí pàtì ààrẹ ìyá ẹ dákun kí náà ṣe fún ibẹ̀ òde mólúdì wọn lọ ṣé Ọlọ́run wulẹ̀ bẹ̀yìn gan ní mólúdì sọ́lọ́ ń bẹ̀yìn mólúdì ṣé ọjọ́ ìbí ànàbí làwọn èèyàn ṣe ọ̀dà náà gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé wọ́n ní a máa sọjọ́ ìbí ànàbí wọ́n ní a máa ṣe ọ̀yà gbogbo olùtẹ́ máa ń dá akọ gbogbo olùtẹ́ máa ń dá akọ pé ẹ tí wọn ò sí ní Saudi ọ̀yà ẹ̀sọ̀ lúbi kí wọ́n ti ń ṣe dìsìn ọ̀yà kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ máa dá akọ ṣé wọ́n ń ṣe Mísírà dìsìn ṣé wọ́n ń ṣe ní Saudi ṣé wọ́n ń ṣe ní Kuwaiti tí ẹ bá sọ pé wọ́n fẹ́ ṣe nílùú on the 12 nìkan wáyé tó jẹ́ pé Nàìjíríà nìkan throughout the world ní ẹ̀sìn ní sẹ́kìnní àtàwọn alásàlátù kọ̀ọ̀kan ní Amẹ́ríkà tó lórí invitation kan báyà àwọn ará Maryland kan náà fẹ́ ṣe mọ́lúdì ànábì náà fẹ́ ṣe òkè ńgbà tẹ́ fẹ́ ṣe mọ́lúdì ẹ̀yà ará Amẹ́ríkà tẹ́ wà l'Amẹ́ríkà àwọn alásàlátù kan náà fẹ́ ṣe ọjọ́ ìbí ànábì oṣù kọkànlá yìí ní náà fẹ́ ṣe ọ̀dà tẹ́ fẹ́ ṣe lóṣù kọkànlá ṣé kò sáwúsá níbẹ̀ kò sí Malaysia ń bẹ kò sí Bangladesh ń bẹ kò sáwọn India ń bẹ nílùú ibi tẹ́ wà ṣé ẹ rí kọ́ fẹ́ ṣe ẹ jọ kí nǹkan ló ṣe Yorùbá wàlá àìbù fi Yorùbá. wàlá àìbà fi Yorùbá síwá nàdínà. n tá à ń sọ ni pé kẹ́ ẹ jára yín ẹ̀yin ará létẹ̀ ń gbọ́ mi tí ẹ bá láwọn èèyàn nílùú òyìnbó ẹ̀yin lọ béèrè pé gbogbo ibi tí ẹ ti ń ṣe ní ìlú òyìnbó tí ẹ ń wà ẹni tó wà l'Amẹ́ríkà tó wà ní Germany pé ẹ dákun àwọn ẹ̀yàwó ní sàṣàlátù ń bẹ̀ tí ẹ ń dá sàṣàlátù Sunday ilẹ̀ Yorùbá ni ọmọ Haúsá ò ní dálẹ̀ Haúsá wà ń lo òyìnbó ọmọ ẹ̀jẹ̀jà yíbò lẹ̀ kágbà pé subhana rabbika lọ̀rọ̀ tiẹ̀ so Haúsá ò ní dálẹ̀ Bangladesh wà ń bẹ̀ India wà ń bẹ̀ Pakistan wà ń bẹ̀ Egypt wà ń bẹ̀ gbogbo òlú àgbáyé ń bẹ̀ ń bẹ̀ ẹ̀ẹ̀ni tẹ́sí jẹ́ mùsùlùmí ẹ̀ẹ̀ni rẹ́nì kẹ́kẹ́ kó kórajọ pé àsàlátù Sunday tẹ́ ẹ bá ráhùn tó kórajọ ẹ sáà kí ẹ pé ẹ káàárọ̀ ìyá Maliki yọ̀ọ̀dà ìyá kìnnìkan yọ̀ọ̀dà àwọn tẹ́ ẹ bá ń bẹ́nu so yọ̀ọ̀dà yín lóhùn so ó gbẹ̀yìn pé àdánwò táwọn èèyàn gbèrò láti ilé àìgbẹ́síyè Yorùbá yìí náà ni àwọn àfáà lọ́ba yé àwọn èèyàn jẹ́ débẹ̀ wọn wàlá àìbà fi Yorùbá. wàlá àìbà fi Yorùbá síwá nàdínà.
àdánwò ẹ̀sìn wa kò sí àlébù ń pa Yorùbá ju bí a ṣe ń ṣẹ̀sìn lọ. Kàdímì Nasara. Ẹ̀sìn wa ju ẹ̀sìn Christian bàjẹ́. Kàdímì Muhammadi. Kò ju ẹ̀sìn Ànábì. Àní ẹ sọ bẹ́ẹ̀ àsàmẹ́ǹtì nu wádìí gọ́gù rẹ̀ sọ bí tí ẹ ti ń ṣe mú dí Ànábì dì sìn lágbàáyé throughout the world. Nàìjíríà nìkan ni. Nígbà ó jẹ́ pé owó ni ẹ fẹ́ lọ ná owó ni ẹ fẹ́ gbà kálukú fẹ́ ọ̀pẹ́rẹ́sì ibi wọ́n dì ní ẹ ti pàdé. Ìyún nǹkan ni táàbì sọ pé mólídìí ọ̀dà o máa gbọ́ mi yé o. Ṣùgbọ́n ẹ jẹ́ á lò pé nígbà táwọn ẹ wo orí social media nígbà tó bá rí ẹgbẹ́ rẹ tó ń ti bí ṣe ń náwó ṣé ń táwọn àbáta náà fi recognize àwọn èèyàn nu. Á sì mí gbọ́yé. Tó bá sì mí gbọ́yé wàhálà ti ẹnu. Torí pé afarakọ sínú onítọ̀ríkà àníran tó wà ń bẹ̀. Afarakọ sínú sùnmọ́tò mùmínì náà àníran tó wà ń bẹ̀. A sì jọ wà ń bí a sì mọ àwọn tí wọ́n pilẹ̀ àwọn nǹkan yìí tí wọ́n já àwọn ẹni ìṣáájú tànà pé kì í ṣe bí ayé sí làwọn yẹn ṣe ń ṣe. Kódà yìí fàtọ̀ ọ̀gán káàtì sọpá afẹ́ ṣe kì í ṣe bí ayé ṣe ní ìbẹ̀rù Ọlọ́run wá sí sùnmọ́tò mùmínì ń gbé bẹ̀rù Ọlọ́run sáwọn èèyàn lẹ́mìí lánàá tí káfíńtà fi ń dọkọ ẹlẹ́à. Tí káfíńtà kódà nínú ìranù tọ́pọ̀ jù ẹ mọ̀ rí lórí TikTok wọ́n ti bọ́rí TikTok jẹ́ ẹ fẹ́ háyàn ẹ ti rí ọmọ yóò bóra tán lòun ó rí wíìnì kẹ̀kẹ́ báyìí ó lè gbórun sórí lórí TikTok káàkiri kíní kan àwọn dáká so ha bóra sírò àwọn àti ẹ̀ ń sọnù. Ìnáwúta kọ́ríta. So ọtí ọkọ wa polówó ara rẹ̀ ó polówó ara rẹ̀ lórí TikTok. Ìlà ń ṣàrà fún. Bẹ́ẹ̀ni kan bá fẹ́ máa sọ pé àwọn àbá wa ní kíní kan àbá wa ní kíní kan á sọ fún ọ pé ọlọ́run bàbá rẹ̀ ṣùgbọ́n máa ń bú ìwọ̀ fẹ́ jẹ́. Àwọn bàbá tó dùn ún gbayì láwùjọ làwọn bàbá tí wọ́n dá Sùmùràtùl Mùmínìn nílẹ̀ tó kọ wọn ọ̀bàjẹ́ lánàá àwọn tí wọ́n sì tún rólé wọn náà láwọn ààyè kọ̀ọ̀kan ó kọ tí wọn náà bàjẹ́ ṣùgbọ́n yìí tẹ́ ẹjọ́ máa kéw tẹ́ ń kira yín mọ́ bàbá yìí ẹ ti dàgbòrò rú. Bàbá Àgbàlá Múnigun tòní bàbá rẹ̀ ni wọ́n bàbá rẹ̀ táwa nífẹ̀ẹ́ pátápátá ni o tí èsè fẹ́ díẹ̀díẹ̀ o. So ọ̀gọ̀rọ̀ yẹn máa kó tẹ̀ ń kira yín tẹ́ máa tẹ́ kíní kálukọ́ lọ́wọ́ àkànṣe wọ́n sì máa kó yín nù o. Àtiwọ́ tó fẹ́ máa fi mọ́lìdì bojú tó fi máa kéré kíní níbo náà ti ń ṣe lágbàáyé nìsín ìwà nǹkan yàkúlù ni gbogbo ọ̀tọ̀ bá tún gbọ́ mi náà tó tún bọ́ sọ́wọ́ tíráàpù tí ẹ bọ́ ọnu. So ìbéèrè ló kù 09098889939 so 0912 so òní nọ́mbà tí a fi pè wọlé so kọ́lọ̀ kọ́ ṣàánú wa. Hello, salamu alaikum. Wa alaikum salam tarakatu. Ẹ̀rọ àbá. Alámà mi. Suratu kílẹ̀ pé? Suratul Kahf. Kò ìsúra tí yóò lè fi kírun náà Al-Qur'ani so ẹlòmí ọ̀fẹ́ lè họ kó lórí irun tó bá gbọ́ tabati yada yóò ní èpè malẹ́lẹ́ yìí kọ́lá tí wọ́n sábà fún yẹn ní sọ pé yọ̀dà fún ọ tabati yada yóò ní àfà kí ló dé sí mọ̀ sẹ́yìn ni kò ẹ má sàkó lórí irun òyìn lè fi kírun o 09098889939 kò sí súrà tí èyàn ò lè fi kírun náà Al-Qur'ani Karim. Wa alaikum salam wa barakatuh. Na kí la wí? Na hello mo ń gbọ́ yín sáà àgbọ́mọ́ o. Wa alaikum salam wa barakatuh network yín ò jà gbọ́ yín tẹ́lẹ̀ o. Okay sir. Ẹni ó ṣe kí ni? Ẹni tó pẹ́ kó tó gbọ́n kó máa dúpẹ́ torí èèyàn lọ gọ́ọ̀kú.
Orísun báre kìí ṣe kí ni ọ̀gá ló jẹ́ fún lájíire. Ẹni tó bá fi súnà kàwé tó fi súnà kéwú kò lè mọ iye súnà. Àmín o. Bẹ́ẹ̀ ni yóò máa ta wẹ́rẹ́wẹ́rẹ́ ni kódà ní wákàtí amanda pé súnà náà bí ò ṣe bá bínú. Súnà náà bí ò ṣe bá dìtẹ̀ tẹ́bà rẹ̀ ní tó ń bínú súnà. Ó ti rẹ̀ wọ́n kẹ́ fún wọn lágbo mu. Ṣé tútù àbí gbígbóná? Ó lè jẹ́ gbígbóná, ó lè jẹ́ tútù. Ó ṣàrẹ̀ wọ́n kẹ́ fún wọn lágbo mu. A sì máa ń sọ pé ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́. Ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọgbà. Ọ̀dà ń tẹ́fì mọ̀ pé orin tá a máa ń dà òótọ́ ni. Ọ̀dà náà tó wá jẹ́ yí pé àwọn èèyàn ọba ṣẹbọ tí wọn ò ṣoògùn. Ṣé ọ̀rọ̀ orí gígé ọ̀jáde? Ṣé bí tí Islam sọ ni pé ọmọ ṣe ẹbọ máa lọ máa mú kẹmọ́kẹ kọ́ máa sọ pé ọ fẹ́ ṣoògùn tó jẹ́ pọ́lọ̀ ní máa ń chẹ́ǹjì. Borí bá ń fọ́ èèyàn fẹ́ǹsì kèèyàn ó lò ewé rọ́ọ̀bù ó lè fi gborí agbóbà ó lè lò ìyún nǹkan lóògùn tá à ń sọ ṣùgbọ́n tó jẹ́ pé Ọlọ́run lèèyàn máa ń rawọ́ sí lórí ẹ̀ ẹni káyọmọrì ọmú ọṣẹ ìtajà ọṣẹ kìíní kan gbogbo ẹ tí wọ́n ń polówó ọṣẹ ìtajà kọ̀lẹ́bọ́nú ti wá ewé ìbílẹ̀ ní sórí kọ̀lẹ́bọ́nú ọṣẹ ìtajà wọn ò bí àáfà kẹ̀kẹ́ kókó sọ̀sẹ̀ ìjẹsà fún yàn àìmọ́ gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu sánàbì lẹ́nu ńlọ fa gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ ọṣẹ ìtajà sí àdúrà tó máa ṣe ni kò ní ìdí pé ọṣẹ wa ń sọ pé ọṣẹ tiwa kò sí ẹbọ ń bẹ kò sí awo èèyàn bẹ kò sí lórí kí ló fẹ́ lọ sẹ́fún sọ́sẹ̀ kòkòrò ni tó ẹ pọ́sẹ̀ kòkòrò ni Islam fọwọ́ sí àbọ̀ṣe ìlà ó fọwọ́ sí àgbo jẹ̀díjẹ̀dí ó fọwọ́ sí iyún nǹkan lóògùn tá à ń sọ ṣùgbọ́n ògùn tá à ń sọ ti yẹ́yìn náà gbélé pọ̀ta rọ́bì dànù so ayé tó dojúrú ẹ̀rọ ayé kan Ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọgbà òdì tẹ́bà tẹ̀lé ká tó lè sinmi. Naam, salamu alaikum. Hello. Wa alaikum salam wa barakatuh. Yes, sir. Ó ti rí o. Hello. Okay. Kọ́n jẹ́ pé àwọn gẹ́rígẹ́rí ní agórí nẹ́tíwọ̀kì ni. Náà. Allah wa pa sẹ́ni tẹ́ sọ bó ṣe dùn tóun irọ́ white ni táwọn èèyàn máa ń parọ́ máa nàbí gan irọ́ white ni kódà kìí ṣe irọ́ òyìn ọ̀jẹ̀ brown white so ní kọ́lọ̀ ń kọ́ sànú wa 09099988899 0912 mẹ́rin 2939 wa alaikum salam nàbí ò ní lè ka suratul Fatiha kí lọ́jà nàbí ọlọ́run sí kò ní lè fọ́ra ẹni tí mo jí sàkára rẹ̀ hello sir. Hello, salam alaikum. Okay. Ó ti rí. So kolon ko ṣàánú wa. Ẹ dákun gbogbo àwa tá kù ní àgbàlagbà láwọn igun kọ̀ọ̀kan kódà bọ́jà àwọn madrasa náà tẹ́ bá ń fọ́ ṣẹ̀bìsà gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ mùdírù ilé kéwú ibi ọ̀rọ̀ ń lọ yìí
ojú alákẹ̀fí sọ ní kò gbọ́dọ̀ sọ́kẹ́ wọ́n wá fẹ́ tabá wa kálukú ó pe àwọn ọmọ rẹ̀ jókòó ni pé ẹ má jà àwọn èèyàn sọ wá lẹ́nu kì í sọ̀rọ̀ kéye sọ wá lẹ́nu sẹ́rí ẹ má jà mọ́ sọ pé ẹ má jà àwọn èèyàn sọ wá lẹ́nu ẹ má gbé nǹkan sórí social media Ọlọ́run ni ká bẹ̀rù kì í sẹ́rọ̀ pé káwọn èèyàn má sọ wá lẹ́nu tó ti yé báyìí nísìn kálukú dá ẹran rẹ̀ mọ́ o tó ti yé báyìí nísìn ẹ gbọ́rọ̀ sánàbí lẹ́nu o ẹ gbọ́rọ̀ sọlọ́run lọ́nu o ìjọ tọ̀ríkà ó ti wà káwò tó dáyé tó ti yé báyìí nísìn àwọn àbá kan bẹ tí a ń ṣe tí a ń mú ní bàdà tí wọn ò rí nǹkan míì ju pé ọ̀nà ìjọsìn ní táwọn òfin rojú rẹ Ọlọ́run tí wọn ò sì pa nǹkan kan ọkọ̀ mọ́ Ọlọ́run ọwà so ìyẹn ò sọ pé automatically nǹkan yẹn dá o ṣùgbọ́n wọ́n ti bá tiẹ̀ lọ kò sí tọ́kàn àwọn tá a jọ wà lọ láyé lónìí lájọ máa fúnra lẹ́rìí pé wá ń bì fún àwọn bàbá tó ti lọ́lẹ̀ àwọn ìbú àwọn bàbá tó ti lọ ṣùgbọ́n ọ̀tọ̀ wà láyé jájọ kó tí àbúrò wa lórí tó ti yé báyìí so àwọn ṣùgbọ́n tó ní mú ní àwọn bàbá wa ní àwọn àfáà wa ni wọ́n so àwọn ibi tó bá kù sí ẹjẹ́ àjọ máa tètè sọ kì í ṣe pé wọ́n ta sí àwọn ọ̀tá sí à tí wọn kì í sọ̀rọ̀ ti ta sí tó ti yé báyìí nísìn ìjọ àlùbáríkà ni ìjọ olóríire ìjọ tó gbìyànjú àbáwá àgbàlá múnigun tàná wọn tanná mímọ́ wọn tanná súnà wọn tanná jihadi tí irú wọn ó wà fàrídù Asiri so irú wọn ọ̀ka mẹ́rin rẹ̀ ńgbà wọn wà láyé irú wọn ọ̀kẹ́ tí mọ́ ni wọ́n tó bá wọn ò lè kà á bó ni ó sì wá rí báyìí lónìí Ọlọ́run ṣàánú wa o yọ wọlé àjọ kan so rẹ̀ so inshallah lọ́jà àbáníjọ́ Wednesday ní aago 5 kápàdé pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n kọ́lọ́n kọ́ sálẹ̀kọ́ àlè rẹ̀ lórí wa. bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú pàrọ̀rùn fáwọn kan nínú àwọn táyé àárọ̀ lọ́rùn káwá mọ̀ wọ́n ọba olóore káwá mọ̀ wọ́n ọba olóore. Alhamdulillahi rabbil alamin a ní gbádùn rẹ̀ jù bá lọ fún ti òní àwọn tájọ mẹ́tẹ̀ wá ṣe tí gbọ̀yìn àfọwà Yusuf Adédoyin Ajánásì àjọ bẹ́ńbì ni àwọn ọmọ ojú ẹ̀rọ wa fún sáà tí àwẹ̀ tí a fi ń gbọ́ wa dáadáa nílé ọ̀gbẹ́ni Adébáyọ̀ Tìámíyù àti ọmọ ìyá wọn Ajíbọ́lá Sàlámì ni wọ́n jọ ń ṣe tó fi ń da bákan náà àwọn tájọ wá sílé tó lálẹ́ yìí Ajíya Bashiro Owambi àti àfàjámi àwọn sásù àti gbádùn náà ní sásù Sulaiman ibn Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè fún ìbéèrè ọ̀rọ̀ ẹ̀sìn kan àbí kejì a lè pè àbí ká text message sórí nọ́mbà 070-1064-39 ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070-1064-39 kí a má gbàgbé wá sí ọjà àbá tí wọ́n sọ lẹ́ẹ̀kan ní aago 5 ìrọ̀lẹ́ ní Central Mosque ọjà àbá nílùú Ìbàdàn bí kọ́lọ̀ kó san ògùn alẹ́ sàn dáadáa